Àǹtí Ìyábọ̀ Alice Òjó ẹnìkankan ò mọ̀ yín nínú ayé. Tó o bá mọ tí ó tú àwọn tí ìgbà ojúmọ̀ lẹ̀ lórílẹ̀‐èdè rẹ tó o bá sọ ẹ̀ṣẹ̀ ni. Àǹtí Ìyábọ̀ Òjó àti gbogbo ẹ̀yin tí gba ojúmọ̀ pátápátá ẹ tẹ́tí yín bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ mi. Ìwọ ìràwọ̀ tó rí mi wò, ògo tiẹ̀ náà ó di mímọ̀, ọkàn rẹ àtàwọn ọmọ rẹ ó balẹ̀ lọ́la. Gbogbo àwọn tó o bá mọ̀ pátápátá bá mi pín ètò yìí fún wọn. Ẹ gbọ́ ọ̀rọ̀ ìtúsílẹ̀ fún gbogbo àwọn tí ìgbà ojúmọ̀ lórísun mi lórílẹ̀‐èdè mi. Ẹnìkankan ò mọ ẹnìkankan. Àǹtí Ìyábọ̀, Priscilla ọmọ yín, wọ́n tún máa ń sọ̀rọ̀ ọ̀kan Festus ọmọ yín, ìyá tó bí yín nú, bàbá tó bí yín nú, ẹnìkankan kò mọ ẹnìkankan. Ẹ gbọ́ mi dáadáa. Ẹ jẹ́ ń wọ́ àwọn ènìyàn mi. K1 the ultimate yìí. Ẹ rántí ìgbà tó ń sòkú ìyá wọn. Tí KY sọ pé àwọn àfá àganu kalẹ̀. Ṣé K1 yìí sáwọn ni wọ́n rẹ́kọ̀dù ara wọn? Àwọn wọn tún wá gbéra wọn fúnta. Wọ́n gbéra wọn wá síta. Bad news ni máa ń tà láàrin wa. Ẹ jẹ́ ká ṣe no sí bad news. Kí good news lè bá jinlẹ̀ láàrin wa. Ká lè bá tẹ̀síwájú nínú ògo, nínú ìrọ̀rùn lórílẹ̀‐èdè mi. Sister Ìyábọ̀ Òjó, ìgbà tí Mohbad kú, wọ́n ṣí group chat. Èmi ò mọ̀ tó wà nínú group chat yìí, mi ò sì fẹ́ mọ̀. Kí ló dé tí mi ò fi fẹ́ mọ̀? Ní tí kálukú wá ṣe láyé ọ̀tọ̀ọ̀tọ̀ ni. In tó wà nínú group chat yẹn, èmi àti yín tá a ṣe group chat, n tí ẹlòmíì sọ ní kọ̀rọ̀ yàrá ẹ̀ ojú tó wà nínú group chat lọ. Ṣé mo ráwọn èèyàn tú sílẹ̀ díẹ̀ báyìí? Kí ló dé tí wọ́n fi gbé group chat yẹn lọ sí ọ̀dọ̀ Very Dark Man? Bó ló ṣe débẹ̀? Àǹtí Ìyábọ̀ ò mọ̀ pé kò sẹ́ni tó mọ̀ àwọn nínú ayé. Gbogbo ẹ̀yin tí gba ojúmọ̀ tẹ́ ẹ bá fẹ́ kóra yín wọnú ogun lọ, tẹ́ ẹ bá fẹ́ lo ògo yín nínú ìrọ̀rùn, ẹ má mọ̀ ẹnìkankan nínú ayé. Ọ̀nà wo lẹ̀ ní fi mọ̀ yàn? Ẹ ní jẹ́ kó wọnú orí yín. Ẹ gbọ́ mi. Àwa ìgbójúmọ̀ wa, àwọn òkèrè nú ayé. Ibi táwọn bá ti dúró wọ́n mọ̀ pé èèyàn wà ńbẹ̀. Ó ti rán ọ̀pọ̀lọpọ̀ ọmọ ológo lọ sájùlé ọ̀run. Èyí tó wà nínú ayé, wọ́n ti fi wọ́n sínú ẹ̀wọ̀n. Ẹnìkankan ò mọ̀ ẹnìkankan. Ẹni tó dá ọ nìkan ló mọ̀. Ìyá tó bí ọ mọ̀, bàbá tó bí ọ mọ̀. Nǹkan tẹ́lòmíì gan sọ sí ara rẹ̀ nínú ara rẹ̀ ó burú. N tí a sọ nípa lágbájá kò kàn wá. N tán sọ nípa tàmọ̀dò kò kàn wá. Kí ni ìwọ gan wí nípa ara rẹ̀? N tẹ́ ẹ sọ nípa tèmi báyìí kò kàn mí. N tèmi wí síra mi, òun ló kàn mí. Kò sì tún kan ẹnìkankan, ó kan ẹni tó dá mi wáyé. Àǹtí Ìyábọ̀, ẹ lọ jókòó, ẹ kúrò lábẹ́ èrò, ẹ dá jókòó. Kí lẹ̀yin gan sọ nípa ara yín? N tèmi bá sọ nípa yín kò kàn yín. N tí wọ gangan bá sọ nípa ara rẹ ní kókó. Ẹ lọ fọn rere nípa ara yín. Ká lọ jókòó. Àwa ògo ọ̀la. Kí àwọn bàbá yìí tó lè jọ̀wọ́ ohun tó wà lọ́wọ́ wọn fún wa, ó dìgbà tán bá rí pé àwa ògo ọ̀la gan adúró ti rí.
tèmi àti yín ò bá dúró lórí ẹsẹ̀ wa tá a kàn ń ṣeré gbèrègbè káàkiri tá a kàn ń já ìjà tí ò nídìí láàrin ara wa tá à ń fa tí ò nítumọ̀ bá ṣe máa kígbe nìyẹn. We are the leader of today kì í tiẹ̀ ṣe tomorrow mọ́ tí nǹkan kan ò sì ní ṣẹlẹ̀ ẹ̀yin ti gba ojúmọ́ ẹnìkan kò mẹ́nìkan kan ẹ jíṣẹ́ táyéráyé sọ pé kẹ́ ẹ jẹ́ fún wa kẹ́ ẹ bá ti yín lọ kọ́kàn yín lè bá balẹ̀ kẹ́ ẹ lè bá rí rere bá wọn ṣe. Ìràwọ̀ 12 lórúkọ mi ìròyìn ni mò ń kà fún ẹni tó dá mi mò ń kà fún gbogbo ìràwọ̀ pátápátá tí ayérayé dá ó sì dá mi lójú pé yóò dára fún ọkàn mi àti ó balẹ̀ nínú ayé ire o. òun nìyẹn o ẹ̀yin tèmi wọ́n ní ọmọ nílẹ̀ kó tẹ̀ jẹ́jẹ́ wọ́n ní táyé bá ń fẹ́ ni kéèyàn máa wẹ̀yìn àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí tó bá dénú ẹ̀kọ́ dòdìdì o. Ìyá Ìràwọ̀ 12 wọ́n ti sọ àwọn ìkìlọ̀ ìṣọ́ra tó yẹ kéèyàn máa ṣọ́ téèyàn bá ti ń gòkè. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká lọ sínú advert. Thanks for watching. Don't forget to subscribe, like and share. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 475427 +234 7025 475427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.